káàbọ̀ padà yín ara lé láti abala ìmọ̀ràn ìlera. Mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan méjì dìmú látàrí nǹkan tí dókítà àti gbà wá nímọ̀ràn lórí ìlera wa. Tó bá rí bẹ́ẹ̀ kárí pé a fi sí ọ̀pá àlàáfíà tá a fi jẹun. Àlàáfíà wa kò ní di fíafíà gẹ́gẹ́ bá ṣe máa ń gbára ní ojú bí ọmọ ìyá. Wípé kí a rí pé à ń sàbó lógun ṣe ní ká sàkóbá lè rí bó ṣe rí. Ká dẹ̀ rí pé à ń jẹ èso náà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ká tún rí pé à ń ṣeré ìdárayá, ká dẹ̀ rí pé à ń mu ọ̀pọ̀lọpọ̀ omi, ká dẹ̀ tún máa yọjú sí dókítà wa lóòrèkóòrè. Àlàáfíà wa kò ní di fíafíà gẹ́gẹ́ bí mo sọ síwájú. Àti wá wà ní abala tó gbẹ̀yìn tó léni. Ìyẹn abala bó ṣe ń lọ níbi tá a ti máa ń gba àlejò tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àlejò lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àlejò wa náà ti wà nílé agbára pẹ̀lú wa láàárọ̀ yìí. Kí wá ní nǹkan tí a máa pè kẹ́lù òun náà ní àwọn gógó owó náírà gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àìsàn kan gbòógì tí ó ń ba orílẹ̀-èdè Nàìjíríà jà lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní bí owó náírà bó ṣe wọ́n gógó. Táwa nìyẹn ni tí a máa bá wa pè kẹ́lù ọ̀rọ̀ náà tán ti wà nílé agbára pẹ̀lú àwọn náà ní COMRADE QAUDRI OLAWALE. Ẹ kú ojúmọ́, ẹ káàbọ̀ sórí ètò. A kú ojúmọ́. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àjíǹde ara máa jẹ́ wa. Àmín, àṣẹ Èdùmàrè. Tí a bá ń sọ pé ọ̀wọ́n gógó owó náírà, gbogbo ọmọ Nàìjíríà pátápátá ló mọ̀ túmọ̀ orin yìí pé àìsàn kan gbòógì tí ó ń bá wa jà ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí ni. Kí ni ẹ̀yin tí ẹ rò pé ó jẹ́ ìṣokùnfà ọ̀wọ́n gógó owó náírà yìí? Ẹ ṣé gan pẹ̀lú ìbéèrè tí ẹ béèrè. Ṣùgbọ́n tí a bá ní ká wò ó lórí ọ̀rọ̀ owó náírà, kì í ṣe ìkíní, kì í ṣe ìkejì tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lélẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àlàyé tá a ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti àlàyé tí ìjọba Nàìjíríà ṣe fún wa láti ẹnu Godwin Emefiele, a rí i pé gbogbo nǹkan tí wọ́n torí ẹ̀ ṣe àlàyé bí wọ́n fẹ́ kó owó ńlẹ̀ àbí tí wọ́n fi pààrọ̀ owó, kì í ṣe gbogbo nǹkan yẹn ni wọ́n padà wá sí ìmúṣẹ mọ́. Nítorí nǹkan mẹ́ta ni wọ́n là lẹ̀ nígbà yẹn. Nǹkan àkọ́kọ́ wọ́n nítorí àwọn bandit, àwọn ajínigbé gbowó, pé kán má lè rí ọ̀nà láti ṣe iṣẹ́ wọn mọ́ àti pé gbogbo owó tí wọ́n ti kó pamọ́ ó lè jẹ́ nǹkan tó máa bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Ọ̀nà kejì wọ́n sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé, bí ètò ọrọ̀ ajé ó ṣe lọ síwájú pẹ̀lú owó tí wọ́n bá pààrọ̀ owó. A sì sọ ìdí tó lè fi pààrọ̀ owó, a sì sọ àsìkò tó lè fi pààrọ̀ owó, gbogbo ẹ̀ la ṣàlàyé ńgbà yẹn. Ṣùgbọ́n tí a bá ní ká wò ó pẹ̀lú nǹkan tó wà nílẹ̀, ṣé owó tí wọ́n pààrọ̀ ṣé ó ti jẹ́ kí bandits, àwọn ajínigbé gbowó, ṣé ó ti jẹ́ kán dínkù? Ṣé ó ti jẹ́ kí ètò ọrọ̀ ajé Nàìjíríà tó fẹnu gbálẹ̀ bí kankéré ńgbà yẹn, ṣé ó ti jẹ́ kí ètò ọrọ̀ ajé yẹn padà bọ̀ sípò? Ṣé ó ti wá jẹ́ kí àwọn jàǹkórí abójú tókítókí tí wọ́n máa ń kówó ìjọba jẹ, ṣé ó ti jẹ́ kí wọ́n sinmi àti kówó ìjọba jẹ? A rí i pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta irọ́ ni. Tí mo bá ṣe tún rántí lára àwọn nǹkan tí ẹ sọ ní tẹ́tí sọ sẹ́yìn nípa ọ̀rọ̀ owó náírà yìí tó ń sọ pé nínú ètò ìdìbò kò ní sí àǹfààní àti lè ra àbí ta ìbò, wípé ọ̀nà àti gbógun ti títa àti ra ìbò náà ni bíbẹ owó náírà tuntun kalẹ̀ ṣe máa jẹ́. Ṣùgbọ́n gbà tí àwo ètò ìdìbò tí ó lọ yìí, ti ààrẹ ni, ti gómìnà ni, ti àwọn aṣojúṣòfin, ti ìjọba ìbílẹ̀ ni, a rí i pé títa ìbò àti ra ìbò ṣì wáyé níbẹ̀. Tí a bá ní ká wò ó, gbogbo àwọn kan tíjọba fẹnu kò lé lórí náà ni pé kó má lè sí títà àti rírà ìbò. Mo ì ti sọ síwájú pé gbogbo nǹkan tíjọba sọ irọ́ ni gbogbo ẹ̀, kò ṣeléyìí tó ṣe aráàlú lóore ń bẹ̀. Tí a bá ní ká wo títà àti rírà ìbò, ṣó ṣe ń ṣẹlẹ̀ ni? Kò ṣe mọ́ ṣẹlẹ̀. A ní ẹjẹ́ àti bí ìsáná kì í ṣoògùn. Nígbà tí wọ́n fẹ́ ṣe primary election ní gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan, wọ́n ta ìbò àbí wọn ò ta ìbò? Láàárín ara wọn wọ́n ta ìbò. Amóye tí ẹgbẹ́ òṣèlú APC ná ká tó ṣe primary election, kí Tinubu tó jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú APC ká tó gbé gẹ́gẹ́ bí ààrẹ. PDP náà the same thing. Gbogbo ẹgbẹ́ lọ́kan ọ̀jọ̀kan ló ta ìbò, ló ra ìbò láwọn àsìkò yẹn. Nígbà tó máa gbé policy jáde tó ní ààrẹ wa ní policy ni pé ó wà discipline, ó wà gbogbo ẹ̀. Tí mo dẹ̀ ń sọ pé gbogbo nǹkan wọ̀nyẹn fúràgà ni, irọ́ òfò ọjọ́ kejì ọjà ni. Gbogbo nǹkan yẹn ò ṣe policy aráàlú. Ẹ wá jẹ́ àwọ̀ ọjọ́ ìbò pẹ̀lú bí ìbò yẹn ṣe rí. Àti ẹ̀fẹ́ ká mọ̀ tiẹ̀ lọ síbẹ̀ yẹn, ká sọ ń pa owó gangan bówó yẹn ṣe ń jẹ wá ń yà nínú ìlú. Ẹ rí ní àkọ́kọ́, orílẹ̀-èdè tó bá fẹ́ làmìlaka, tó fẹ́ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ìyàtọ̀ sí pé wọ́n pààrọ̀ owó, wọ́n máa ń ní nǹkan kan tá à ń pè ní foreign reserve. Nínú foreign reserve yẹn kì í ṣe owó náà máa kó síbẹ̀ o, gold ló máa wà ń bẹ̀. Ṣé Nàìjíríà ní foreign reserve? Ní gbogbo àtà ń sọ yìí kò sí. A rí i pé gbèsè ó wà lórí gbèsè lọ́rùn Nàìjíríà nígbà yẹn. Tí a bá tún ní ká wò ó
tí wọ́n bá fẹ́ pààrọ̀ owó á rí pé a mú àpèjúwe wa ń gbà yẹn nígbà tí wọ́n fẹ́ pààrọ̀ owó United Kingdom nígbà tí ọba obìnrin gbéṣẹ̀ orí ọba obìnrin ló wà lára pounds tí wọ́n ná ṣùgbọ́n tí ọba bá ti gbéṣẹ̀ ọba míì tó bá fẹ́ gorí àpèrè orí ẹ̀ náà ló gbọ́dọ̀ wà lára owó yẹn ìdí nìyẹn tí wọ́n fi pààrọ̀ owó United Kingdom gbà yẹn ká wá wo ètò ọrọ̀ ajé Nàìjíríà àti United Kingdom àti gbogbo ìlú tó kù lágbàáyé kán wo ìdí tó fi lè pààrọ̀ owó wọn amẹ́nubà náà ẹ wá jẹ́ àwo ọ̀rọ̀ yìí pé à ń jí ni gbé à ń gbowó lọ́wọ́ ẹni mo mẹ́nubà yìí pé arákùnrin kan wà tó jẹ́ Minister for Communication Isa Pantami wọ́n da aráàlú láàmú pé kán lọ ṣe NIN pé NIN yẹn o ní wọ́n fi trace àwọn olè tí wọ́n bá make call àbí àwọn ajínigbé tí wọ́n bá make call láti gba owó pé wọ́n ó so NIN yẹn wọ́n ó so pọ̀ mọ́ ìlà tá a fi ń pè ǹjẹ́ ó ṣe èso rere bí kò so èso rere kankan ẹ wá jáwó EFCC àwọn tí wọ́n mú àwọn tí wọ́n bá jí owó olùkó EFCC wọn ò sí ní state o ẹ má jà gbàgbé federal level náà wà ẹni tó bá tàpá sí òfin ìjọba àpapọ̀ ní ìjọba àpapọ̀ mọ́ dẹ EFCC sí ó dà gẹ́gẹ́ bí ajá ni tí wọ́n mọ́ dẹ sí ẹni tó bá fẹ́ lásìkò tí wọ́n bá fẹ́ mú ẹni yẹn iṣẹ́ tí EFCC wà fún nìyẹn ẹ wá jẹ́ àwo lásìkò tí wọ́n ṣe ètò ìdìbò kọjá yìí gbogbo EFCC tó wà ní Nàìjíríà gbogbo wọn ò tó 2000 káàtì ẹ̀ sọ pé 5000 níye àwa ní about 777 local government ní Nàìjíríà mélòó báwo náà ṣe fẹ́ pín EFCC sí polling unit kọ̀ọ̀kan tí ó kárí tí wọ́n fi mọ̀ yìí pé àwọn ilé ń ta ìbò wọn ra ìbò a rí i pé kò ṣeé ṣe tí a bá wo ọlọ́pàá tí a wo army tí a wo navy tí a wo civil defence tí a wo air force tí a wo custom tí a wo gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun pátá agbófinró tá a pa gbogbo wọn papọ̀ ní Nàìjíríà àfi as at last year 450,000 ní gbogbo wọn bóyá o bọ́n ṣe wá recruit lẹ́nu jẹ́ mẹ́ta tán àwọn àmì ti gbé recruitment form jáde lóríṣiríṣi o bóyá wọ́n ti lè pé 1 million a lè sọ ṣùgbọ́n tó jẹ́ àwòye àwọn tí ó ti kú láàrin wọn báwo náà ṣe fẹ́ pín gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò pátá sí di polling unit kọ̀ọ̀kan ní Nàìjíríà tó máa kárí a rí pé yẹn náà 0 ni àǹfààní wà láti tà láti rà ìbò ẹ wá jẹ́ àwò nígbà tán ṣe ìdìbò kọjá yìí àwọn tí wọn ò bá pín owó wọ́n ṣe transfer lọ lọ́jọ́ ìbò wọ́n ṣe transfer dáadáa àwọn tí ò bá dẹ̀ gba transfer wọ́n fún wọn ní kíní kan bíi káàdì tí wọ́n ti kọ iye tán máa rí tán máa ti lóòdù ẹ̀ bóyá 25 ló máa credit wọn lákàntì wọn bóyá 2000 naira wọ́n ti ṣèyẹn náà wọ́n pín káàdì ìbánirí ìpè bóyá 1000 bóyá 2000 wọ́n pín òun náà bákan náà ẹ jọ̀ọ́ ṣé kò sí títà àti ra ìbò àti ráwọn gangan tó jáde pé wọ́n lo gbájú ẹ̀ fáwọn ni pé káàdì tán fáwọn òṣìṣẹ́ wọ́n promise àwọn pàwọn fáwọn lówó àwọn òróró gbà tán bínú tán fara ya so fún díẹ̀ yìí gbogbo nǹkan tíjọba plan lórí ọ̀rọ̀ owó yìí gbogbo ẹ̀ 0 ni káwá padà sí bẹ́ẹ̀ ṣe fowó yẹn ni wá lára àkọ́kọ́ ní Ondo State ká fi Ondo State tèmi mọ̀ dáadáa ká fi ṣàpèjúwe wọ́n ń pe local government kan ní Ondo West nínú Ondo State local government kan náà wà tó ń pè ní Ondo East nínú Ondo State Ondo West and East méjèèjì jọ pààlà pẹ̀lú ara wọn ní Ondo West a ní wọ́ọ̀dì 12 nínú wọ́ọ̀dì 12 yẹn wọ́ọ̀dì 6 wà ní oko tá a mọ̀ sí rural area wọ́ọ̀dì 6 wà ní ìgboro tá a mọ̀ sí urban area ní urban area yẹn wọ́ọ̀dì 2 péré ní báǹkì wà ń bẹ̀ nílé ìfowópamọ́ wà wọ́ọ̀dì 11 àti wọ́ọ̀dì 7 ẹ lọ wò dáadáa lẹ́yìn tó bá mọ Ondo dáadáa kán lọ béèrè wọ́ọ̀dì 7 àti wọ́ọ̀dì 11 ní báǹkì wà níbi kan tí a tún lè rò pé báǹkì wà lóńdó nínú skul ibẹ̀ ni báǹkì tún wà ìyẹn wà ní ward 1 tí a bá wò gbogbo rural area yẹn tó jẹ́ oko yẹn kò sí báǹkì ńbẹ̀ báwo làwọn tó wà ńbẹ̀ ṣe fẹ́ ṣe transaction nígbà tí wọ́n bá fẹ́ gba owó àbí tí wọ́n fẹ́ ṣe káràkátà wọn a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ oníkòkó ló wà àwọn àgbẹ̀ olóbì oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ àwa ní àlò cashless policy ní orílẹ̀-èdè tí ò ti sí báǹkì ní ìgbèríko
tó sì jẹ́ pé èrò inú ìgbèríko wọ́n ju èrò ìgboro lọ ẹjọ́ báwo náà ṣe fẹ́ cope ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì gbogbo sáfà wa ní Nàìjíríà gbogbo èmi ní àwọn nẹ́tíwọ́ọ̀kì tá à ń lò pátá ẹ jẹ́ káwọ́ bọ́ yẹn ṣe ìgbà mi ò tiẹ̀ dá sẹ́lẹ̀ bí wákàtí bí bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ àwọn bọ́ yẹn ṣege yẹn ṣé ẹni tí ó gbé ìyàwó rẹ̀ tó ń lọ sí ilé ìwòsàn àbí tó gbé ọmọ tó ń lọ ilé ìwòsàn àbí tó gbé ará àbí ọ̀rẹ́ tó ń lọ ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó sì dé ilé ìwòsàn tán ní ká tó lè tọ́jú ẹni tẹ́ ẹ gbé wá o ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dẹ́pọ́sìtì bóyá o 50,000 lápèjúwe tá a ṣe ń lo cashless policy ní orílẹ̀-èdè tí ò ti sí server tá a lè tètè transfer owó sí àkáǹtì hospital tí ó sì lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tán bá wá dààmú títí láàrin wákàtí kan méjì mẹ́ta mẹ́rin tẹ́ni yẹn sì wà ní condition tó jẹ́ pé ó lè mẹ́mí ẹ̀ lọ ẹjọ́ ṣerú ẹni bẹ́ẹ̀ ò ní kú àti ẹ̀ ti rírí ẹ̀mí gan tó ti ṣòfò lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ cashless policy látàrí pé wọn ò rówó ná nílé ìtọ́jú nílé ìwòsàn tí wọn ò rówó ná bó ṣe ẹ̀kan náwó ìyẹn náà gbàkú tí ó jókòó ẹ wá já tún bọ́ sí aspect kákò lórí aspect pé server àbí òṣè server ẹ wá já bọ́ sórí aspect wípé báwo la ṣe fẹ́ rà kátà láàrin àwa ara wa yálà mo lọ́mọ kékeré méjì tí ó lọ léèwé ní everyday ó sì di iye tán mú lọ school láti fi jẹun ẹ sì ní àlè gbà ju 10,000 naira lọ nídìí ATM ẹ láàlè gbà ju 20,000 naira lọ nídìí ATM àwọn èèyàn wá tò sí di ATM yẹn nínú báńkì wọn wá tò látara wọn mú nọ́mbà látòrí nọ́mbà àkọ́kọ́ tó fi dórí ọgọ́rùn méjì ọgọ́rùn mẹ́ta ọgọ́rùn mẹ́rin tá a mọ̀ sí 400 nígbà wo la mọ̀ tó fẹ́ kẹni tó wà ní ọgọ́rùn mẹ́rin tówó ò ti ní tán ẹ wá jẹ́ àwo gbogbo èèyàn tó wà ní ìgboro pẹ̀lú bá a ṣe ń gba owó wa tá à ń ná tẹ́lẹ̀ àti bí a ṣe ń gbà tá a fẹ́ mọ ná nísìn àti ọ̀rọ̀ tí gómìnà Central Bank sọ pé owó tán print owó bàjẹ́ wọ́n ṣe àsọ gbogbo ẹ̀ bọ́ ṣe fẹ́ sọ wọ́n á gbé policy yẹn wọ́n gbèrú aráàlú rí bì aráàlú náà wọ́n á gbà mọ́ra ní country tó jẹ́ pé ẹ lọ ṣàkíyèsí láti 1960 di àsìkò yìí mi ò tí ì rí problem kan báyìí tíjọba Nàìjíríà sọ́ọ̀fù rí kò sí ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ náà ni ètò ààbò ni omi ẹ̀rọ ni iléèwé ni ẹ̀ẹ̀tì ni gbogbo nǹkan tó jẹ́ nǹkan amáyédẹrùn pátápátá ẹ kàn sọ ẹyọ kan tó jẹ́ pé ìjọba solve láti 1960 di àsìkò yìí kò sí ẹ wá mọ ìwà wa aráàlú ìwà wa ní pé ká adapt. a mọ̀ fara dà lọ. bẹ́ẹ̀ ni gbogbo policy tí ìjọba bá ti gbé wá either we like it or not a máa adapt. ìdí nìyẹn tó fi rọrùn fún àwọn aṣojú wa láti máa gbé àwọn policy tó bá wù wọ́n lé àwa aráàlú lórí tí àwa aráàlú náà sì ń adapt. mà ẹ wá jẹ́ àwọ̀ ọ̀tọ̀ ètò ọ̀rọ̀ owó tà ń sọ yìí pẹ̀lú ìwà bàjẹ́ tó sodo sábẹ́ ẹ̀. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ní àwọn báǹkì wọ̀nyí tá à ń dárúkọ yìí iye owó ẹlòmíì tó ti hook èmi tí mò ń sọ̀rọ̀ owó mi ti hook síbẹ̀ láti February 18 títí di àsìkò oṣù kan ti kọjá tówó mi ti hook síbẹ̀ ẹ wá jẹ́ àwòye èèyàn tó wọ́n ti hook sí báǹkì yẹn tí mo sì ti refund ẹ̀ di sin ìbolówó yẹn lọ ẹ wá jẹ́ àwọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ra owó yẹn ní owó iyebíye tí wọ́n tún fi ṣe business níta fáwọn èèyàn nígbà tí wọ́n fọ̀rọ̀ jomi tó rọ̀ tán sọ́lọ sọ́bọ̀ tí gómìnà Central Bank sọ̀rọ̀ àtàwọn báǹkì tó kù pé báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ owó nítorí ìjọba ti sọ pé kán máa gba old note ká máa ná ó ti wà legal ó ti kúrò ní illegal ní àwọn báǹkì tí èmi lọ tí mo dẹ̀ ṣe àwọn ìwádìí díẹ̀díẹ̀ torí kì í rárá náà láà léèyàn sí báǹkì wọ́n ní owó tíjọba gbà lọ́wọ́ wa ń gbà yẹn ìyẹn old note tá a pè ní old note tán gbà tán kó wọlé wọn ò kó jáde mọ́. torí ẹ̀ náà ni mò ń wò yí pé òsàtọ̀ òbáṣà lè gbèmí òsèmí bó ṣe bá mi nígbà tí wọ́n sọ nígbà pé ká kó owó títọwọ́ wa ká kó wá kí tuntun lè bà jáde nísìsiyìí tí wọ́n sì sọ pé ká mọ̀ náà níbo ni wọ́n kó àwọn ilé tí wọ́n gbà lọ́wọ́ wa sí tẹ́lẹ̀. ṣe eléyìí tán gbà lọ́wọ́ wa yẹn wọ́n kó pamọ́
wọn ò kó jáde àti ẹ̀rí àwọn ọ̀rọ̀ kan tó ń lu jáde lórí ayélujára mọ̀ pé ọ̀rọ̀ ni bí ò bá jẹ́ wọ́n ní ọ̀rọ̀ òkèrè ni bí ò bá lè ka dín kan ara àwọn owó kan tó ti bàjẹ́ lóríṣiríṣi tó ń lọ sí bí wọ́n dì sínú àpò lọ́pọ̀lọpọ̀ tó ti bàjẹ́ nígbà tí gómìnà Central Bank wa máa sọ̀rọ̀ àtàwọn báǹkì kọ̀ọ̀kan tó jẹ́ Central Bank ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní owó tán gbà wọlé nígbà yẹn wọn ò láǹfààní àti kó jáde mọ́ pé àwọn owó tó wá kù tí wọn ò ráàyè gbà wọlé ńgbà yẹn tó bá ti ń kó wá sí báǹkì kán máa fi ṣe transact fáwọn èèyàn àtàwọn owó táwọn èèyàn háìdì pamọ́ ó yẹ pé wọn ò ráàyè kó jáde bóyá ẹ̀rù ń bà wọ́n àbí nǹkan ṣe wọ́n tí wọn ò fi ráàyè kó jáde pé kán máa gba àwọn yẹn wọlé kán máa fi ṣe transact sáwọn èèyàn ìdí nìyẹn tẹ́ fi rí owó yẹn tó wọ́n bí mi eégún bẹ́ẹ̀ni nígboro ìjọba òjò lóòótọ́ sáráàlú aráàlú náà wàá mọ ẹ̀tọ́ wọn sí ìjọba aráàlú ò mọ̀nà àgbà láti béèrè ẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba gbogbo ilé ìtàn ṣe káàkiri ní gbogbo ọdún yìí tán sun báǹkì iná tán dáná sun báǹkì ṣe gbogbo ẹ̀ báǹkì jẹ́ kì í ṣe òun ló kàn faraàlú. nípa sísun ilé ìfowópamọ́ níná mo tiẹ̀ ti ní ìbéèrè pé ǹjẹ́ ta lẹ́tẹ̀ rò pé a fi ara gbá ìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ ní kò ní ẹ̀kọ́ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ yẹn wọ́n kàn ti rò pé bóyá ẹ̀tọ́ àwọn ni láti bàjẹ́ ìgbà tó yẹ pé wọ́n fún àwọn ní owó wọ́n dẹ̀ nílùú tó bá ní ọba tó ní òfin ibi tí kò bá sí òfin ni ẹ̀ṣẹ̀ ò sí bọ̀ ibi tí òfin bá wà ẹ̀ṣẹ̀ wà ń bẹ kí ni ipa tẹ̀sẹ̀ rò pé ilé gan tó máa kó lórí ètò ọrọ̀ ajé wa. ṣé rí ipa tó máa kó kò dáa kò ní dáa nítorí tá a bá wo àwọn ilé ìfowópamọ́ tí wọ́n sún náà yẹn a rí i pé àwọn tí wọ́n sún ná bí ìgbà tí wọ́n fi ọwọ́ ara wọn sún nǹkan ara wọn ni nítorí owó wọn wà ń bẹ wọ́n wá dáná sun lóòótọ́ gbogbo ẹ̀ wà lórí system ṣùgbọ́n láti jẹ́ kíbẹ̀ yẹn bọ̀ sípò padà torí gbogbo alámòfin Nàìjíríà in tí ò bàjẹ́ gan aṣọ kó bàjẹ́ ebi owó kan ló wá hàngì sí òfurufú tá a rí torí yẹ pé wọn ò sún lè fowópamọ́ bẹ̀ ṣùgbọ́n owó yẹn hàngì àárí ẹ wá jáwọ́ àwọn tán dáná sun owó wọn ló wà ń bẹ owó wọn náà dáná sun nítorí pé wọ́n ní kì í ṣe orí bíbẹ́ nínú oògùn orí fífọ́ tí a bá wò ó pẹ̀lú protest tá à ń ṣe ní Nàìjíríà òye ò tí ì yé wa tó ni tí òye bá yé wa kí ni ẹ máa jẹ́ kàyéfì fún mi nígbà tí n bá wo àwọn tó ń pera wọn ní sáàpá wa tá a pera wa ní student yálà ẹni tó ti graduate ni àbẹ̀ni tó ṣì wà school ǹjẹ́ ó yẹ ká kọ́kọ́ lọ mọ̀ pé protest kì í ṣe bó bá ọ pa bó bá ọ bù lẹ́sẹ̀ protest kì í ṣe pé kẹ́ ẹ bà nǹkan jẹ́ nítorí tẹ́ ẹ bàjẹ́ yẹn wọ́n ní kíní ìwà ni olóhùn lóko bó o bá lóko tó rodò ibẹ̀ náà ló padà bá tábà fọwọ́ ara wọn bà nǹkan yẹn jẹ́ lásìkò yẹn á rí i pé ńgbà tán máa fẹ́ padà pé nǹkan settle láti lè máa béèrè fún owó wọn padà yóò nira díẹ̀ nítorí tí wọ́n bá sọ pé gbogbo dọ́kúmẹ́ǹtì tó wà ní báǹkì yẹn lẹ ti jóná gbogbo àwọn nǹkan tó yẹ ká fi transact ká fi wo orúkọ ní kálukú yín gbogbo ẹ̀ lẹ ti jóná so a lè trace ẹ̀ until tí a bá tún lọ wo branch wa ní headquarter wa tá a lè rí àwọn orúkọ tó bá ṣì kù tá a lè retrace wá sí báǹkì wa tá a máa sọ pé àwọn ò retrace kò sẹ́ni tó fẹ́ mú wọn sí nítorí pé ẹ ti fọwọ́ ara yín bà kíní yẹn jẹ́ ìdí nìyẹn tó fi yẹ ká mọ ọmọ ẹ̀tọ́ wa lábẹ́ òfin lóòótọ́ protest a lè ṣe é tó dáa ni a fi ẹ̀hónú hàn ní ẹ̀jẹ̀ àwò wọ́n ṣe protest kan ní UK ní nǹkan bí oṣù tó kọjá yìí kí náà ló ṣẹlẹ̀ wọ́n ní inflation bá nǹkan tí wọ́n ń lò bí oúnjẹ bí àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ ǹjẹ́ jẹ́ mọ àwọn èèyàn tó jáde láti ṣe protest yìí àwọn bíi professors àwọn bíi teachers tó sì wà lẹ́nu iṣẹ́ àtàwọn bíi lecturer tó sì wà lẹ́nu iṣẹ́ wọ́n lọ sí bíi 300,000 àwọn náà kọ́ jáde tán protest pé nǹkan báyìí ò tẹ́ àwọn lọ́rùn àrí pé ńgbà tán protest yìí kò sí pé bóyá wọ́n gbé pọ́npọ́ dání àbí wọ́n mú petrol dání àbí wọ́n mú ṣáná dání àbí wọ́n má dá wọ́n ń lọ wọ́n tò lọ́wọ́ọ̀wọ́ wọ́n ń lọ protest yẹn lè take 1 3 days o ó lè take 1 4 days o wọn ò kí ẹ̀ bọ̀ wọ́n á àchífù èèmù wọn. wọ́n fọgbọ́n ṣe. wọ́n fi ọgbọ́n ṣe. ó dá àlejò ẹ máa bá wa tẹ̀síwájú nígbà tí a bá dé láti òkè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn ká lọ rí mú mi ẹ̀yin ara lè ìkànnì KAFTAN TV Yorùbá náà lẹ́sùn wa níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ẹ má yí kúrò ń bẹ̀ à ń padà bọ̀ wá fẹ́ dókè.
padà yín ara lé ìkànnì KAFTAN TV Yorùbá náà lẹ́ṣùwà níbi tá ti ń ṣàfojúsùn ayé tó rẹwà tí mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ń ṣàfojúsùn ayé tó rẹwà. Abala tó gbẹ̀yìn ètò làwà fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀yin náà dé bá nǹkan ẹ̀wà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ máa jẹ gbádùn ètò abala bó ṣe ń lọ níbi tá ti máa ń gbàlejò tá máa ń fọ̀rọ̀ jomi sọ̀rọ̀ pẹ̀lú àlejò tálẹ̀ tí ń pẹ̀kẹ́lu àwọn gógó owó náírà tó jẹ́ nǹkan gbòógì tó ń dààmú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àlejò wa nílé agbára náà ni COMRADE QAUDRI Ọláwálé tí wọ́n ti bá wa yànnà náà rọ̀ náà kó tó di pé a lọ sí òkè lọ́hùn mo gbọ́ tí ẹ mẹ́nuba ìfẹ̀hónúhàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ìlànà tí wọ́n ní ìlú òyìnbó lọ́hùn tó dà pé ti àwa ilẹ̀ adúláwọ̀ ń bíbà yìí ló máa ń gbé ọ̀rẹ́ dání ló á di pé wọ́n á gbé gògbé ọ̀bẹ nǹkan lódìlódì ni wọ́n ń ṣe ń bíbà yìí ìjẹ́ lè bá mi tẹ̀síwájú nípa yíyànnà náà. ẹ ṣe gan ṣe rí nǹkan àkọ́kọ́ tí a jẹ́ kó kọ́kọ́ yé gbogbo wa àtàwọn tó ń gbọ́ wa lé nǹkan mẹ́ta kan wà tó jẹ́ pé tí a bá tú kókó nǹkan mẹ́ta yìí kò sí gbogbo nǹkan tí a fẹ́ ṣe ní Nàìjíríà tó lè tẹ̀síwájú tó lè mú yes no ni ó máa mú no ni ó máa mú. nǹkan àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ń tó lágbára púpọ̀ ni a rí i pé bí wọ́n ṣe ń ṣe protest ń sàlẹ̀ bí náà ń ṣe ní south náà ń ṣe ní south east south west náà wọ́n ń ṣe ní àwọn north wọ̀nyẹn níbo mélòó náà ti ṣe protest lọ́rọ̀ owó yìí a tiẹ̀ ti rí wò nínú àwọn fọ́nrán kan tó jẹ́ pé CBN ní state kan ó gbé owó sínú mọ́tò ó lọ gbé bá àwọn ará abúlé yẹn ní north wọ́n ń pín owó yẹn new note ni o wọ́n ń pín fún àwọn ará abúlé ní north tí mo ń sọ yìí o west ńkọ́ kó lè tí CBN ò gbé owó sínú mọ́tò kán gbé lọ bá àwọn ará abúlé tó wà west kí ló dé tí CBN ò gbé owó sínú mọ́tò kán lọ gbé bá àwọn ará abúlé tó wà ní east kí ló dé tí wọn ò gbé sínú mọ́tò kán lọ gbé bá àwọn ará abúlé tó wà ní south ẹ̀sìn níbẹ̀ yẹn ó dúró. Bákan náà ẹ̀yà tí mò ń sọ yìí náà north south south west ẹ wò yẹn náà. Bákan náà nkẹ́lẹ̀ kẹta ó ní western world ṣé wàá rí western world yẹn wá ló ń fún wa ní ìjàmbá tí a wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀sìn dúró ìjàmbá tí ẹ̀sìn ṣe pọ̀ gan o kì í ṣe pé ẹ̀sìn ò dá o ẹ má ṣì mí gbọ́ o ẹ̀sìn dá o ṣùgbọ́n ìjàmbá tí a ti fi ẹ̀sìn ṣe fúnra wa èmi ni kìrìsìtẹ́nì ni èmi ni mùsùlùmí ni èmi ni àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà ni ìjà ẹ tiẹ̀ sáré wọlé tó sáré ṣẹlẹ̀ lẹ́nu ìbò tá a sáré dì kọjá yìí ẹ wo ní Lagos State àwọn kan gbé orò jáde nítorí gómìnà tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó lè wọlé àwọn tó gbé orò jáde yẹn wọn ò gbé orò jáde pé kán lè rí owó ọmọ school sangbà tí asu strike o fún 8 months wọn ò gbé jáde o kò sí ilé ìwòsàn tí aráàlú ti lè tọ́jú ara wọn bó ti tọ́ àti bó ti yẹ wọn ò gbé orò jáde o ọ̀nà tó dáa ò sí o wọn ò gbé orò jáde o iná ọba ò dáa o wọn ò gbé orò jáde o ṣùgbọ́n torí pé kí gómìnà kan lè wọlé kán lè ṣe àtakò gómìnà míì tó fẹ́ wọlé wọ́n gbé orò jáde wọ́n wá tún gbé ẹbọ kàǹkà tí ń kagún láyà wọ́n tún gbé síbi tí wọ́n ti fẹ́ dìbò nítorí kí gómìnà kan lè wọlé ẹ jẹ́ àwo ipa tí ẹ̀sìn sáré kó ní election tí a ṣe ẹ wá jẹ́ àwo ẹ̀yà náà ní election tí a ṣe ẹ̀yà Ìgbò jáde ẹ̀yà Yorùbá jáde ẹ̀yà Haúsá jáde ẹ̀yà Fúlàní jáde oníkálukú wá sọ wípé ọmọ mi ni ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ gẹ̀ẹ́sì ọmọ ẹlòmíì ṣe ti rí nǹkan tí ẹ̀yà ń kó tá a sì sọ pé wọ́n Nàìjíríà lórí ìwé wọ́n Nàìjíríà nínú ìwé ni o ṣùgbọ́n nígbà tí di bí iṣẹ́ à ń ṣe wọ́n Nàìjíríà o ìyẹn dúró pẹ̀lú ẹ̀yà western world tí mo wá ń sọ yìí kì í ṣe gbogbo western world ni tí western world introduce sí wa ni ò dáa ṣùgbọ́n báwo làwa ṣe gbà nígbà tán introduce ẹ̀ sí wa ẹ má sì gbàgbé pé gbogbo ẹ̀yà tí mò ń sọ gbogbo wọn ló ní àṣà tiwọn tó fi dórí western world gbogbo wọn ló ní àṣà tiwọn ẹ jẹ́ wá wo àwọn tó kóra àwọn ọjọ́ tá a pè ní western world bí láti wọn rí Germany a máa rí France a máa rí Spain a máa rí Italy a máa rí Poland a máa rí England a máa rí Iceland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bàbá wọn tí a mọ̀ sí Amẹ́ríkà àti bàbá wọn tí a mọ̀ sí Amẹ́ríkà àti bàbá wọn tí a mọ̀ sí Amẹ́ríkà ẹ wá jáwọ́ gbogbo nǹkan tí western world introduce tá a bá sọ̀rọ̀ nípa
electronics àbí tá à ń sọ̀rọ̀ nípa technology western world wọ́n introduce ẹ̀ sí wa tó sì dáa fún gbogbo èèyàn lágbàáyé lápapọ̀ láti lò láti communicate ó fast láti communicate láti ṣe this and that ó fast lóòótọ́ bóyá já wo ìdàkejì western world yìí tí wọ́n introduce inú nǹkan tí wọ́n introduce sí wa tó ń bà wá láyé jẹ́ lónìí ó ní homosexual tí wọ́n introduce ó ní gay tí wọ́n introduce sí wa which is tí ẹ̀sìn condemn ẹ wá jẹ́ àtúwò western world wọ́n introduce ìṣèjọba sí wa ẹ wá jẹ́ àwọ̀ ìṣèjọba tí western world ń ṣe ǹjẹ́ ìṣèjọba yẹn làwa ń ṣe ní ìsàlẹ̀ ń bí á rí pé ó yàtọ̀ ẹ wá jẹ́ àwọ̀ àwọn tí wọ́n ṣe ètò ìjọba lé wa lórí ń bí báyìí tí wọ́n bá hùwà mọ̀gòmọ́gò wọn àbí ìwà àparùtù wọn àbí ìwà àjẹbánu wọn níbo náà máa kówó yẹn lọ western world ẹ wá jẹ́ àwọ̀ àwọn tí wọ́n wá ṣe observer nínú ètò ìdìbò tá a ṣe tán yìí àwọn wo western world nígbà tí wọ́n wá wo nǹkan tá a ṣe nínú ètò ìdìbò àwọn kan sọ pé ó dáa àwọn kan sọ pé kò dáa now tí a bá wá tí president wa bá wọlé tán àti àwọn tẹ́jọ́ fẹ́ ṣèjọba ǹjẹ́ ẹjọ́ mọ̀ yìí pé gbogbo owó tán bá kó tán jí kó ibo náà máa kó lọ western world nígbà tán máa kó lọ sí western world tí àwọn pé western world máa gbà wọ́n mọ́ra ni wọ́n á fi owó yẹn wọ́n á máa fi tún ọ̀dọ̀ tí wọ́n ṣe wọn ò ní mú wọn gbà yẹn pé olè ní wọn owó tẹ́ jí kó yẹn ẹ̀dá padà wá sísàlẹ̀ bí rárá wọn ò ní ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ bá wá gorí ọjọ́ tóṣù gorí oṣù wọ́n ti rówó yẹn lò dáadáa fún àǹfààní ìlú wọn àtàwọn aráàlú wọn wọ́n ṣe wàá mọ̀ declare pé ẹnìkan báyìí kówó wá nígbà tẹ́niyẹn bá tún ti tó bá jẹ́ pé ẹnìyẹn sì wà láyé tẹ́niyẹn bá ní good rapport pẹ̀lú ìjọba tó ń ṣètò ìjọba lọ́wọ́ ẹ mọ̀ pé wọ́n máa ń ní relationship foreign relationship wà láàrin orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan so tí ìjọba tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà bá ní rapport gidi pẹ̀lú ìjọba ìlú tó kówó lọ gbogbo náà máa ní ambassador sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tán ní rapport gidi wọn ò ní tú àṣírí ẹ̀ ń gbà yẹn nítorí pé àárín wọn sì dán mọ́rán ṣùgbọ́n tí àárín wọn ò bá dán mọ́rán mọ́ àbí tí ẹnìyẹn ti kúrò lórí ìjọba tó wá jẹ́ pé àárín wọn ò dán mọ́rán mọ́ wọn ò tú àṣírí ẹ̀ síta pé lágbèjà báyìí kówó wá sí ọ̀dọ̀ wa ó lè gbé ó lè gbà ní wọ́n ní ẹ̀ ń gbé polájà ò jalè o bẹ́ẹ̀ ni àfẹni tó gbà lọ́wọ́ ẹ̀ gan-an ló lè ẹ wá já western world àwọn ọgbọ́n àríkèrèkè tí wọ́n introduce àwa ń bí táwa wá embrace ẹ̀ táwa ń lò lórí àwa ara wa pẹ̀lú ọ̀rọ̀ protest la mẹ́nu lọ o ẹ wá já wo bí western world ṣe protest nígbà tán bá jáde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ọmọdé ó jáde àgbàlagbà ó jáde oyún inú gan fẹ́ lè jáde pé òun fẹ́ ṣe protest nígbà tí gbogbo bá tún jáde àwọn ọlọ́pàá western world wọ́n ó dáàbò bo àwọn èèyàn wọn wọn ò ní jẹ́ kí nǹkan kan ṣe wọ́n even though ẹlòmíì gan bóyá ẹlòmíì ṣubú ọlọ́pàá lè sáré gbé ká tún gbé lọ sí hospital kán lọ take care ẹ wá jẹ́ àwọ ọlọ́pàá ti wá ń bí àtàwọn tá à ń ṣe protest ń bí ẹ rí i pé ọpọlọ wa àti ọpọlọ ọlọ́pàá níbí ìkankan náà ni ó jọ ń rún papọ̀ ni kò sí yàtọ̀ nítorí tí ọlọ́pàá bá gbé kùmọ̀ dání àwọn tá à ń ṣe protest pé nǹkan báyìí ò tẹ́ wa lọ́rùn ṣé ẹ mọ̀ pé cashless policy yìí náà ó ló fa ìjà ní Benin pẹ̀lú àwọn ọmọléèwé nígbà tí wọ́n lu àmì kan nílùú Bàrà tó náà fẹ́ kíù kó gba owó táwa lù bá wá protest ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọlọ́pàá iná nílò máa da omi sí wọn lára nílò máa ti agáàsì wọn nílò máa lé wọn kó títì nítorí pé àwọn fẹ́ sì kí ọjọ́ ọ̀bù wọn ṣùgbọ́n wọn ò fẹ́ sì kí aráàlú tó ń pè fún ẹ̀tọ́ ìpè kíní ò dáa sẹ́ ẹ wá jáwọ́ ìwà tó wà láàrin ọlọ́pàá àtẹ tó ń ṣe protest ní Nàìjíríà àti ìyàtọ̀ láàrin ọlọ́pàá àtẹ tó ń ṣe protest ní UK àbí ní country mi tó jẹ́ àwọn western world ìyàtọ̀ yẹn ó gùn láti bí débi tá a gbọ́dọ̀ fẹnu sọ so western world wọ́n introduce àwọn nǹkan táwa náà lè kọ́ṣe tó dáa lára wọn kì í ṣe gbogbo tán introduce wa ni ò dáa tá a lè kọ́ṣe lára wọn ṣé bí gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí bí ṣé bí gbogbo wọn náà mọ policy tó fi ń ṣèjọba ní UK ṣé bí United Kingdom ló fún wa lómìnira kí ló dé tí wọn ò copy ṣe sí United Kingdom nígbà tá a mọ̀ pé àwọn náà fún wa lómìnira kan wo bí parliament wọn ṣe rí prime minister náà yàn king ló lórí ìlú níbí báyìí nǹkan
àní president. ṣùgbọ́n tí a bá ní ká wo ìṣesí tọ̀dọ̀ tí wọ́n ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ sọ síwájú lẹ́ẹ̀kan tẹ̀ ní pé king ni olórí ìlú àmọ́ pé obìnrin ló wà níbẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ọkùnrin bọ́ sí nísìn ǹjẹ́ àti rọrùn pé kí a tó lè sọ pé a fẹ́ ṣerú ìjọba yẹn pé kí ẹnìkan jẹ́ olùdarí tó máa jẹ́ bí king àbí queen lọ́dọ̀ tiwa náà bíbá ẹ̀yin náà mọ wàhálà tó ti wáyé látàrí pé ta ló fẹ́ ṣèjọba ta ló fẹ́ ṣe olórí Haúsá ń ké pé àwọn fẹ́ ṣe Fúlàní ní àwọn ò tí ì ṣe Ìgbò náà sọ pé àwọn fẹ́ ṣe Yorùbá náà sọ pé àwa náà ló kàn ṣé mọ̀ pé ilé gan ti jẹ́ àwọn nǹkan tí ó ti dá rògbòdìyàn sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ rò pé á jẹ́ nǹkan tó rọrùn fún wa láti lè ṣerú ìṣèjọba tiwa bíi tiwọn náà. ẹ ṣe ẹ rí i pé mo sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta mo ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi àárín nǹkan mẹ́ta náà ló kú sí o kò sí bá a ṣe fẹ́ tú kókó Nàìjíríà tútútútú àárín nǹkan mẹ́ta yẹn la máa tú sí àárín ẹ̀yà àárín ẹ̀sìn àárín western world àwọn tó ń introduce ìṣèjọba sí wa látọ̀dọ̀ wọn lóhùn ẹ rí i pé ká tó introduce ìṣèjọba wọn sí wa àwa ti ní ìṣèjọba ń bí kó òyìnbó tó wá o wọn òyìnbó débì ní ọdún 1835 ni wọ́n débì wọ́n kó wa pọ̀ ní ọdún 1914 wọ́n bẹ̀rẹ̀ ìṣèjọba lé wa lórí ní ọdún 1900 wọ́n kó wa papọ̀ ní 1914 tí wọ́n fi ìṣèjọba tí wọ́n lélẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó di 1960 ìjọba tí a kọ́kọ́ practice pa ó ní ìjọba western region regional system la kọ́kọ́ practice so gbogbo ohun tẹ́ ẹ sọ yìí àti ṣe rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n ńgbà tí ọ̀rọ̀ òṣèlú àjẹbánu wá délẹ̀ ní gbogbo ẹ̀ dàrú ìdí nìyẹn tẹ́ fi ń ráwọn kan nínú àwọn Afẹ́nifẹ́re nílẹ̀ kóòtù òjìire bí àwọn bàbá Adébánjọ tí wọ́n ń pè fún restructuring gbà yẹn tó bá yẹ pé àwọn náà padà dúró sórí restructuring wọn ni àbá sọ pé wọ́n ṣe èèyàn ṣùgbọ́n a padà rí pé wọ́n lọ sọ́pọ́ọ̀tì olùdíje kan tí a mọ̀ sí Peter Obi ibẹ̀ láti rí pé kò sọ̀rọ̀ lẹ́nu wọn ọ̀rọ̀ rúnrún làwọn náà ń sọ nítorí àwọn náà yẹ kó lórí ẹsẹ̀ wọn lóòótọ́ ni wọ́n sọ̀rọ̀ ànádìbá mi tó bá jẹ́ pé wọ́n dúró pé aláwa ò fẹ́ ètò òṣèjọba tẹ́ ń ṣe ìṣẹ́ tẹ́ ẹ̀ bá ti restructure orílẹ̀-èdè ká padà sí true federalism tá a mọ̀ sí regional system àwa ò fẹ́ ètò ìdìbò nílẹ̀ wa o ẹ rí i pé aráàlú ò gbọ́ wọn yé pé kí ló tiẹ̀ ń jẹ́ true federalism yìí tá a bá dẹ̀ wò kì í ṣàwọn nìkan náà sọ. gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Olúwarótìmí Akérédolú òun náà sọ pé ká padà sí ìwé òfin ìgbà yẹn tá a mọ̀ sí regional system wọ́n ń pe arákùnrin kan náà lọ́ọ̀yà ni lọ́ọ̀yà Fárótìmí òun náà sọ bẹ́ẹ̀ Afẹ́ Babalọ́lá ní Èkìtì state àwọn náà sọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a bá sì wo ìjọba tó wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ yìí ká tó gba ètò òṣèjọba ní ọdún 2015 nǹkan táwọn náà ń pariwo ní restructuring ṣùgbọ́n kété tí wọ́n gun orí àpèrè ìjọba ní ọdún 2015 ni wọ́n ti ju restructuring sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nítorí pé tó bá jẹ́ pé lóòótọ́ làwọn náà ní ètò òṣèjọba rere tí ṣe pé wọ́n fẹ́ fìyà jẹ aráàlú bọ́ ṣe fìyà jẹ wáyé kété tí wọ́n gun orí àpèrè ó yẹ ká gbé convab Jonathan jáde pé kí ni bàbá ìtẹ̀ ṣe sínú kinní ṣùgbọ́n nígbà yẹn náà nígbà tán gbé convab ẹgbẹ́ òṣèlú APC ò lọ àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọn ò yọjú wọ́n wá ń fi àwa aráàlú wọ́n ń fi wá play wọ́n ń dà wá ríboríbo wọ́n ò lo divide and rule pẹ̀lú ẹ̀sìn wọ́n ò lo divide and rule pẹ̀lú ẹ̀yà ìbúta dìkọjá divide and rule ẹ̀sìn àti ẹ̀yà ló ṣiṣẹ́ nu méjèèjì àfi tá a bá fẹ́ tanra wa jẹ lókù Tinubu gbé olùdíje ní igbákejì ẹ̀ mùsùlùmí òun náà mùsùlùmí ẹ wo ìbò tó jáde ní area yẹn bí tó pé igbákejì ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ wá jẹ́ àwọ̀ Àtíkù tó náà wá láti bẹ̀ yẹn tó jẹ́ mùsùlùmí ẹ wo ìbò tó náà rí ẹ jẹ́ àwọ̀ Peter Obi tí ì ṣe mùsùlùmí tó jẹ́ ẹ̀yà míì ẹ wo ìbò tó rí ẹ wá tí a wo ọ̀rọ̀ ẹ̀yà nìyẹn o ẹ wá jẹ́ àwọ̀ tẹ̀sìn náà tó fi kún mùsùlùmí l'Àtíkù mùsùlùmí ní Tinubu mùsùlùmí ní igbákejì ẹ̀ kò sí mosque tẹ́ dé mùsùlùmí lèmi tí mo sọ rẹ̀ kò sí mosque tẹ́ máa dé ní time election yẹn wọ́n ń pariwo mùsùlùmí ní kẹ́ dìbò fún ni wọ́n ń pariwo mùsùlùmí ní kẹ́ dìbò fún ni yálà mùsùlùmí yẹn dá o àbí kò dá o àbí fẹ́ ṣèfẹ́ aráàlú o àbí kò fẹ́ ṣèfẹ́ aráàlú o wọ́n sọ pé mùsùlùmí kẹ́ dìbò fún nílẹ̀ Haúsá wọ́n sọ pé mùsùlùmí ní kẹ́ dìbò fún nílẹ̀ Yorùbá tó jẹ́ mùsùlùmí wọ́n ní mùsùlùmí ní kẹ́ dìbò fún nílẹ̀ Yorùbá tó jẹ́ Yorùbá wọ́n sọ pé ọmọ ìyá wa elédè wa òun ní kẹ́ dìbò fún
nílẹ̀ Haúsá tó jẹ́ Haúsá tó jẹ́ mùsùlùmí wọ́n ní ọmọ ìyá wa tó jẹ́ lédè wa tó jẹ́ lẹ́sìn wa oníkẹ́ dìbò fún nílẹ̀ Ìgbò ń pariwo pé àlejò wa Ìgbò wa oníkẹ́ dìbò fún. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe Olúgbénga dákun bẹ́ẹ̀ ṣe ti ń sọ àwọn ọ̀rọ̀ gangan ní wọ́ọ̀bù àwọn ọmọ sọ pé nǹkan tó pọ̀ lọ́rọ̀ ẹni báyìí òun gangan ni mo ń dún yàn ẹ̀yìn látàrí ọ̀rọ̀ owó Olúgbénga mo ń sọ pé mi fẹ́ràn owó dáadáa bẹ́ẹ̀ sì ni òótọ́ ni mo nífẹ̀ẹ́ owó nígbà tí ẹ̀ ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ ní àwọn owó tó jẹ́ pé wọ́n gbà lọ́wọ́ wa wọn kò jáde mọ́ kódà wọ́n tiẹ̀ bà àwọn kan jẹ́ lèmi wá tiẹ̀ ṣe fẹ́ béèrè pé dákun kí gan wà ní ìrètí wa báyìí ǹjẹ́ ìrètí kankan tiẹ̀ wà fún wa látàrí owó tí ò sí ń ta ya bí bá ṣe mọ̀ ló lọ bẹ́ẹ̀ ni. àti bóyá ọ̀nà àbáyọ tó bá dẹ̀ tó wà tó yí àkókò wa ti kó wa nípa. ṣe rí ìrètí yẹn ó náró ẹja gbé ní 60 ẹja gbé ní 70-30. kò dájú. ìrètí 30 ni ká ní 70 yẹn já dá sómi. bẹ́ẹ̀ ni àyàfi tí wọ́n bá ń print owó tuntun yẹn léra tán kó káàkiri tó ń circulate ó tán mọ̀ pé old money yẹn ẹ máa rí ibi tẹ́lẹ̀ ìrètí 30 ní kẹ́ni lórí ẹ̀. ó dáa ẹ bá gba àwọn olùgbọ́ àti olùwòran tó ń wò wá nílé ní àmọ̀ràn ẹyọ kan àbí ìkejì kó tó di pé ẹ máa lọ. àmọ̀ràn tí mo lè gba wàrà lé torí ojoojúmọ́ náà là ń gbára àmọ̀ràn ṣùgbọ́n àmọ̀ràn yẹn náà bó ṣe ń gba etí ọ̀tún wọlé ló ń gba èsì jáde ló ń gba òsì jáde ẹ jẹ́ ká mọ ẹ̀tọ́ wa nígbà tá a bá mẹ̀tọ́ la lè béèrè fẹ́tọ́ ìyà tó fi ń jẹ wá wọn ò ní ráìtì kankan láti fi ìyà yẹn jẹ wá ìjọba ò ní ráìtì kankan láti kó owó ńlẹ̀ láàrin oṣù kan kò sí ráìtì fún ẹ wá jáwọn ọmọ gómìnà tí wọ́n ń pariwo pé wọ́n gbé ìjọba lọ ilé ẹjọ́ ìgbà kan àwo kan kọ́dà ǹjẹ́ àwọn gómìnà béèrè pé owó ti tẹ́lẹ̀ ń boná kó sí wọn ò béèrè o fún ní èèyàn yára lé ẹ mọ faradà ni o a mọ faradà ni nítorí kò ń sí pé ìjọba ń solve problem lórílẹ̀‐èdè Nàìjíríà aráàlú ló máa adapt yóò dára fún wa. Àmín. ẹ ṣé púpọ̀ àlejò wa inú wa dùn láti ní lórí ètò ẹ ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ìyànnà náà bí owó náírà bó ṣe wọ́n gógó àti ọ̀nà àbáyọ ẹ̀yin ara lé mú dẹ lérò pé ẹ̀yin náà ti gbá nǹkan dì mú látàrí gbogbo nǹkan tó ti bá wa sọ pátápátá wọ́n ní ká faradà ni pé ìfaradà onísùúrù wọn lòun ló ń jogún ayé ẹjọ́ ẹ jẹ́ ká lọ ní sùúrù ká má bà nǹkan ní àwọn ilé ìfowópamọ́ jẹ́ òun gangan kọ́ ni ọ̀nà àbáyọ nítorí pé bó pẹ́ bóyá náà orí wa náà ni gbogbo ẹ̀ máa fi àbọ̀ sí wọ́n dẹ̀ ní àbọ̀rọ̀ òun là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú à ń kọ́ àdìo dédé àwa ní ìrìjù báyìí lọ lórí ètò lẹ́ni nítorí àkókò àti kó wà ní papamọ́ra ibi táwọn máa fi dé ètò rẹ̀ sí lẹ́ni lélẹ́yìí àlejò COMRADE QAUDRI Ọláwálé ojú ní tí ìyìn lílọ bíbọ̀ yẹn lọ́rùn àbá pamọ́ àdúpẹ́ tí a pè yín sórí ètò tí ẹ̀dẹ̀ jẹ́ wa ṣe púpọ̀ ẹ̀yin ará ilé èmi náà máa fi àsìkò ìdágbére fún yín lórí ètò orúkọ tèmi kò yí padà mi lolúwagbémiga olúwagbémisọ́lá SALAU ní bàbá tó bí mi lọ́mọ mo á sọ fún yín pé ó dàbọ̀. ẹ̀yin ará ilé tọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́n ẹ wo èmi gan ó bu omi tútù sí lọ́kàn wọ́n sọ pé ká mọ̀ ló lọ bẹ́ẹ̀ pé ká mọ̀ fara dà àmọ́ nǹkan tẹ́mi ò wà sọ ni pé kò sí nǹkan tó jẹ́ àdúrà lọ ẹja tó mọ̀ fi àdúrà ran àwọn ìjọba wa lọ́wọ́ kí Olódùmarè kó fọwọ́ tọ́ wọn lọ́kàn yìí nǹkan tó yẹ kí wọ́n ṣe torí wọ́n mọ nǹkan tó dáa tó yẹ kí wọ́n ṣe kọ́ ló jẹ́ kí wọ́n lè ṣe ṣàwárí àwa náà táwa ń forí tì í lágbára Ọlọ́run àní kú síbi bẹ́ẹ̀ o àjọjẹrò orílẹ̀-èdè yìí náà nígbà tí gbogbo ẹ̀ bá ń dà bọ̀ ẹ̀yin ará lé èmi rẹ̀ ọmọ yẹn olólùfẹ́ yín Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ títí dọ̀la tá a tún mọ̀ pàdé lórí ètò yín bólúwa bá fẹ́ àlàáfíà àtayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè. àtẹ̀mí àti akẹgbẹ́ mi àti àlejò aláwọ̀ ń dágbére fún yín lórí ètò lówùúrọ̀ tó ní pé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrèǹdò rodò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì KAFTAN TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fún káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí Lameeto ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire.
òjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday. káàárọ̀ òjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú. káàárọ̀ òjíire àkànṣe ètò fún gbogbo